Hallelujah o, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Èyí ni abala kejì àgbéyẹ̀wò ìta àsìkọjá, léyìí tí a gbé àwọn nǹkan yẹ̀wò nípa àwọn nǹkan tí n tó yẹ kó o ṣe nígbà tí dàrúdàpọ̀ bá wọnú ìgbéyàwó rẹ, tí mo wá fi sí abẹ́ àkọlé gbòòrò tó sọ wípé kí ni ó yẹ kó o ṣe nígbà tí ìgbaninímọ̀ràn bá yọrí sí ìtẹ́nilọ́dà. What you should do when counseling translates to castration. Èyí ni apá kejì rẹ̀ tí mo pe àkọlé rẹ̀ ní onírúurú àwọn ènìyàn tí ó fẹ́ tẹ́tí sí ọ, tí ó fọ́ fẹ́rọ̀ wọ lẹ́nu wò, tí ó fẹ́ ṣàlàyé fún bóyá wọ́n pè yín wípé bóò ló ṣe jẹ́. Ṣé rí àkọ́kọ́ wọn? Àkọ́kọ́ irú àwọn ènìyàn wọ̀nyí tó yẹ kó o ṣọ́ra fún dáadáa, eléyìí ló yẹ kó o ṣọ́ra fún. Àwọn ni kódà wọ́n lè jẹ́ ọkùnrin bíi tiẹ̀ náà, ṣùgbọ́n wọ́n jẹ́ ẹnìkan tí ó ti gbé ìgbé ayé tó burú jáì, bóyá nígbà tí wọ́n wà nínú iléèwé. Àwọn gan ni wọ́n ń pè ní master of women. Tí pé ìgbé ayé jákujàku náà ń gbé kiri níléèwé wọn. Àwọn ò ní ìkóra ẹni níjánu nípa àbálòpọ̀. Kí wọ́n tó ṣègbéyàwó gan, wọ́n ti ń ṣe fáyà fò fàyà fún gbogbo àwọn ọlọ́mọge káàkiri. Àwọn yìí ò ní ẹ̀kọ́ ilé tó, wọn ò ní nǹkan kan tó, ṣùgbọ́n bó bá ń wò wọ́n láàrin ìjọ, ó rò pé èèyàn gidi ni wọ́n. Bẹ́ẹ̀ ni, so ráwọn wọ̀nyí kò sí tó fẹ́ ṣe láláyè fún wọn tí ó wọ̀ wọ́n létí, torí pé wọ́n nígbàgbọ́ pé irú ìgbé ayé táwọn ń gbé nígbà tí àwọn ò tíì níyàwó, irú ẹ̀ ló mọ̀ gbé báyìí nígbà tó ti kù lé. Wọn ò nígbàgbọ́ pé ṣe ìwọ náà ń ságbèrè káàkiri, torí pé alágbèrè làwọn gan fúnra wọn náà tẹ́lẹ̀. So irú àwọn èèyàn wọ̀nyí ó yẹ kó o ṣọ́ra fún wọn. Ó yẹ kó o sọ, ní mo fi sọ wípé ìwọ ni kó o determine tó ṣe, kó o sì ṣe ní ìbámu pẹ̀lú ìwé mímọ́, tó o sì ní gbà kí ẹnikẹ́ni kó túmọ̀ rẹ̀ fún ọ. Torí àwọn èèyàn máa ń lọ ìwé mímọ́ lọ́rùn ni láti bá ìfẹ́ ọkàn wọn mu, láti bá èrò ọkàn, láti bá tí wọ́n fẹ́ kó o ṣe mu. Wọ́n ó sì mú ìwé mímọ́, wọ́n ó sì lọ lọ́rùn. Àwọn kejì tó o nílò láti ṣọ́ra fún ni àwọn alárekérekè. Alárekérekè ènìyàn ni wọ́n kàn fẹ́ gbọ́ tẹnu rẹ lásán ni. Wọ́n kàn fẹ́ gbọ́ tẹnu rẹ lásán ni. Wọn ò ṣetán láti ti ẹ̀gbẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ yẹ̀wò, torí wípé ẹni tí ń bọ̀ jẹ́ kiri wọn, ó ti sanwó fún wọn. Bẹ́ẹ̀ ni, mo ní ìrírí èyí lọ́pọ̀lọpọ̀. Ó ti sanwó fún wọn láti bà ọ́ jẹ́. Fún àpẹẹrẹ, ìkan sì pé ọkọ àti ìyàwó kan wọ́n ní gbólóhùn asọ̀. Ọkùnrin kan wá pe ọmọ ọkùnrin, ó wá pè ó ní sọ fún bàbá rẹ̀. Nígbà gbọ́rọ̀ tí ìyàwó sọ fún tán, ìbàjẹ́ tí ìyàwó ti rò fún, ó wá pe ọmọ rẹ̀, ó ní sọ fún bàbá rẹ̀ wípé ìgbésí ayé rẹ̀ ń yọ yín lẹ́nu. Ó rí báyìí, wọ́n ń dẹ àwọn ọmọ rẹ̀ lòdì sí ọ nínú ilé. Irú àwọn ènìyàn wọ̀nyí ó yẹ kó o ṣọ́ra fún wọn. Àwọn alárekérekè ènìyàn, nítorí ojú rere tí wọ́n ń wá lọ́dọ̀ abanijẹ́ rẹ, wọ́n ṣetán láti go extra mile láti ṣe kíni, láti bọ̀ lórúkọ jẹ́. Ó yẹ kó o yẹra fún wọn dáadáa. Irú àwọn alárekérekè ènìyàn. Ẹlẹ́ẹ̀kẹta, òun làwọn tó kanlẹ̀ kórìíra rẹ tẹ́lẹ̀ rí. So ráwọn eléyìí, kódà wọn àti ẹ̀fẹ̀ gbọ́ tẹnu rẹ. Sórí tẹnu abanijẹ́ rẹ tán ti gbọ́, ó ti kọ̀nfàmù èrò ọkàn wọn sí ọ. Wọ́n sì ṣetán láti kárígò. Wọ́n ṣetán láti bà ọ́ jẹ́ débi ìdínú ò jẹ́ ẹnikẹ́ni ní àlàyé. Follow your heart, kó o dẹ̀ gbójúpò mẹ́. Bẹ́ẹ̀ ni, follow your heart and forget about people. Forget about what they will do. Forget about what they will say. Don't forget about them entirely. Bẹ́ẹ̀ ni,
àwọn wọ̀nyí ti ní ìkórìíra sí ọ tẹ́lẹ̀, bóyá wòlíì kan ti sọ àsọtẹ́lẹ̀ èké nípa rẹ lójú wọn rí, wọ́n ti ní ìkórìíra sí ọ tẹ́lẹ̀, bóyá wọn ò tiẹ̀ fẹ́ràn ìwà rẹ rí, wọ́n ti ní àwọn ìkórìíra kan sí ọ tẹ́lẹ̀. So nígbà tí abanijẹ́ rẹ bá wá bá ọ jẹ́ lọ́dọ̀ wọn, gbàgbé ẹ̀. Fún àpẹẹrẹ, ọkùnrin kan ni ìmọ̀ jẹ́ nìkan tí ń lọ ṣọ́ọ̀ṣì dáadáa. Ìgbà tí ìyàwó rẹ̀ orí tí ó sọ nípa rẹ̀, wọ́n wá ń sọ káàkiri wípé ọkọ òun ò lọ ṣọ́ọ̀ṣì mọ́. Ó ti ń sọ káàkiri, ọ̀rọ̀ yìí ò sì jóòtọ́, kìkìdá wípé ọkùnrin pààrọ̀ ọjọ́ tí ń lọ ni. Obìnrin wá bẹ̀rẹ̀ sí sọ wípé ọkọ òun kò lọ ṣọ́ọ̀ṣì mọ́, ṣe ní ń ṣe ránranwọ̀nran káàkiri, ṣe ní ń ṣe wúrowúro káàkiri. Ìkan nínú àwọn tó ti jẹ́ wípé àwọn gan kórìíra ọkùnrin tẹ́lẹ̀, bó tilẹ̀ jẹ́ pé nìkan tí àwọn èèyàn respect nínú ìjọ ni, kò ṣe méní kò ṣe méjì. Nígbà tó pàdé ọkùnrin lọ́dọ̀ wòlíì kan, ó wá ń sọ fún wòlíì yẹn wípé ẹ wo ọkùnrin dáadáa yóò kò lọ chọ́ọ̀chì mọ́, ó kàn ṣe wọ́nranwọ̀nran káàkiri ni, kò sì lẹ́rìí àrídájú. Kìkìdá wípé tí wọ́n ti sọ fún nípa ẹni yẹn ìlòun náà ń gbé kiri tó ń sọ. Irú àwọn ènìyàn yìí wà bẹ́ẹ̀ tó ṣe wípé ìbàjẹ́ rẹ tí wọ́n ti gbọ́, wọ́n ti fi ṣe ẹ̀rí mọ́ jẹ́mi ǹso fún èrò ọkàn wọn sí ọ tí ò dáa. Àwọn ò nílò láti gbọ́ tẹnu rẹ mọ́, kìkìdá ohun tán ti gbọ́ iná wọn ò fi máa bọ̀ jẹ́ kiri. Àwọn wọ̀nyí ó yẹ kó o ṣọ́ra fún wọn. Àwọn oníkáàánú, àwọn wọ̀nyí mọ̀ dáa díẹ̀, torí wípé wọ́n wò generally wípé ilé tí bàbá ò bá sí ń bẹ̀, àwọn ọmọ ọbẹ̀ máa ń yàyàkuyà ni. Àwọn yóò wá máa bẹ̀ ọ́ pé mọ̀ ṣe bó o ṣe ń ṣe o, mọ̀ ṣe bó o ṣe fẹ́ ṣe o, mọ̀ fọn ọmọ rẹ lẹ̀, mọ̀ ṣe gbà, mọ̀ ṣàwò, mọ̀ ṣe kinní kan. Rọjọ́ ọ̀la àwọn ọmọ yìí wọ́n máa bẹ̀ ọ́ lórí wọn. Ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ ọ́ yìí ò tọ́ ni, ṣùgbọ́n so mọ̀ wípé ẹ̀mí rẹ ṣe pàtàkì sí ọ ju àwọn ọmọ yẹn lọ. Ó yẹ kó ṣe pàtàkì sí ọ ju àwọn ọmọ yẹn lọ. Kọ́kọ́ du ẹ̀mí rẹ ná, bẹ́ẹ̀ ni ó padà wá bọ́n ọmọ rẹ ń gbò báyà. Kọ́kọ́ du ẹ̀mí rẹ ná. Àwọn yìí ní ọkàn mímọ́ sí ọ, wọ́n ní ọkàn mímọ́ sí ilé rẹ, ṣùgbọ́n wọn ò fẹ́, torí pé wọn mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé rẹ, wọn ò ní ìmọ̀ kókó nípa rẹ̀. Wọ́n fẹ́ máa bẹ̀ ọ́ wípé kó o padà, kó o ṣe báyìí, kó o ṣe tọ̀hún. Má dá wọn lóhùn o, torí tó o bá dá wọn lóhùn, o ti fi ara rẹ lékú lọ́wọ́ nù. Ẹni tó ń wá ẹ̀mí rẹ yóò kàn pa ọ́ lójijì. So Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ o, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o. Àwọn onírìírí, the experienced one, àwọn tó ti ní ìrírí ìlàkọjá rẹ rí, sórí àwọn èyí mọ̀ dáadáa o. Àwọn ọ̀fẹ́ gbálàyé rẹ, sórí tí wọ́n ṣe húhu gbọ́n tó ń ṣẹlẹ̀ nínú ilé rẹ yẹn, ó ti yé wọn, torí pé wọ́n ti ní ìlàkọjá ohun tó làkọjá rí, ṣùgbọ́n wo mọ̀ pé wọ́n nírú ìlàkọjá yẹn rí. Wọ́n kàn lè pè ọ́, wọ́n kí ọ, wọ́n gbà ọ́ nímọ̀ràn tí ó ran ayé rẹ lọ́wọ́. Ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n kàn máa pè ọ́ tí wọ́n gbà ọ́ nímọ̀ràn tí ó ran ayé rẹ lọ́wọ́. Àwọn wọ̀nyí ti ní ìrírí, wọ́n ní ìrírí ohun tó ń là kọjá rí. Irú àwọn wọ̀nyí ló yẹ kó o rìn sún mọ́. Wọ́n gbà ọ́ nímọ̀ràn, wọ́n fi ìrírí wọn, wọ́n fi kó ọ yọ nínú tó kẹsẹ̀ rẹ bọ̀. Irú àwọn tó yẹ kí o ṣe kíni, kó o rìn sún mọ́nú àwọn onírìírí, àwọn tán ti la ìkankan náà kọjá rí. Ó wá rí báyìí. So tó bá ń sọ̀rọ̀ pé ní kí ló yẹ kó o ṣe ńgbà tí rògbòdìyàn bá wọnú ìgbéyàwó rẹ, nǹkan tó yẹ kó o ṣe díẹ̀ lára wọn ni mo sọ̀rọ̀. So Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ọlọ́run yóò bù ìṣúgbì lórí ilé ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Àmín. Irúfẹ́ àwọn èèyàn míì tó gbọ́dọ̀ yẹra fún, tí wọ́n tó bá pàdé láti bọ́ ọ dá sí i, òun làwọn òǹkọ̀wé o. So ráwọn eléyìí ló burú jù. Tó o bá ń gbọ́ abólóde fẹ̀ẹ́ lójú,
àwọn nu wọn ò ní ìrírí, gbogbo ohun tí wọ́n mọ̀ ó dá lórí ìwádìí wọn, their generic research. Àwọn ìwádìí òfegè wọn nìkan ni gbogbo ohun tí wọ́n mọ̀, ni wọn ó sì gbà ọ́ nímọ̀ràn lé lórí. Tí ẹni bẹ́ẹ̀ bá wá jẹ́ Kristẹni, yóò gbọ́ ọ nímọ̀ràn ní ìbámu pẹ̀lú ìlànà ìjọ rẹ̀, léyìí tó ṣeé ṣe kó tako ìlànà ti Bíbélì. So ráwọn òǹkọ̀wé wọ̀nyí tí wọ́n ń wá experience tí wọ́n èkúnwé wọn yìí, yẹra fún wọn, ò nílò wọn bí ti wù kéré mọ́. Irú àwọn wọ̀nyí náà ló tún bá pàdé, so irú wọn ló bá pàdé, ò nílò wọn, kò sí nǹkan kan tó fẹ́ ṣe pẹ̀lú wọn. Àwọn míì tó tún bá pàdé pọ̀, ṣùgbọ́n Ọlọ́run ó máa tọ́ wa sọ́nà lórúkọ Jésù, àmín.